ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ èkìtì ti tẹ àwọn ọkùnrin méjì kan èyí lohun tí wọ́n ṣe. iléeṣẹ́ ọlọ́pàá ẹ̀ka ti ìpínlẹ̀ èkìtì ti náwó gan àwọn arákùnrin méjì kan fún ẹ̀sùn ìjínigbé ìfipábánilòpọ̀ àti ìdígunjalè ní ìpínlẹ̀ ọ̀hún. alūkkóró fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ náà sp sunday abutu ṣàlàyé pé àwọn afurasí méjèèjì ni wọ́n náwó gan láàyè ọ̀tọ̀ọ̀tọ̀ nílùú àdó-èkìtì tí í ṣe olú-ìlú ìpínlẹ̀ ọ̀hún. abutu sọ eléyìí di mímọ̀ nínú ọ̀rọ̀ rẹ̀ kan lọ́jọ́rùú wednesday nílùú àdó-èkìtì gẹ́gẹ́ bó ti ṣàlàyé pé àwọn òṣìṣẹ́ ẹ̀ka iléeṣẹ́ ọlọ́pàá àdó central ló fi páńpẹ́ òfin gbé arákùnrin kan ayọ̀mídé jìnàdù ní agbègbè omisanjana nílùú àdó-èkìtì fún jíjí àti fífi ipá bá ọmọ ọdún mẹ́ẹ̀ẹ́dógún lò pọ̀, tí wọ́n sì tún náwó gan arákùnrin kan tí òun náà máa ń jí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ gbé níbi tí ó ti fẹ́ lọ́ọ́ ta ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mẹ́ta tó jí ní ọjà fáyọ̀ṣe. ìwádìí fi hàn wípé ọmọdébìnrin ọ̀hún ló ń lọ sí ilé ẹ̀kọ́ nígbà tí afurasí náà tàn wọ inú ilé rẹ̀ tó fi ọmọdébìnrin náà pamọ́ sí fún odidi ọjọ́ 5 tó ń fipá bá a lò pọ̀. afurasí náà jẹ́wọ́ wípé lóòótọ́ ni òun ṣe ẹ̀ṣẹ̀ náà. abutu wá gba àwọn òbí àti alágbàtọ́ nímọ̀ràn láti máa kìlọ̀ fún àwọn ọmọ wọn kí wọ́n mọ irú ibi tí wọ́n ó máa rìn sí àti irú ènìyàn tí wọ́n ó máa bá ṣe tó tọ́ka sí àwọn ìṣẹ̀lẹ̀ ìfipábánilòpọ̀ àtàwọn ìṣẹ̀lẹ̀ aburú míì tó ti ń wáyé ní ìpínlẹ̀ ọ̀hún, tó tún wá gba ẹnikẹ́ni tí irú rẹ̀ bá ṣẹlẹ̀ sí nímọ̀ràn láti tètè sọ̀rọ̀ síta kí iléeṣẹ́ ọlọ́pàá lè gbé ìgbésẹ̀ tó tọ́ lábẹ́ òfin. bákan náà ni agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá náà tún sọ di mímọ̀ pé ní nǹkan bíi aago 5 ìrọ̀lẹ́ lọ́jọ́ 24 inú oṣù kínní ọdún 2025 làwọn agbófinró ẹ̀ka ti àdó central bákan náà tọpinpin arákùnrin kan miracle peter tó máa ń jí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ gbé ní ọjà fáyọ̀ṣe níbi tí ó ti ń gbìyànjú àti ta ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mẹ́ta tó jí. nígbà tí wọ́n fi ọ̀rọ̀ wá arákùnrin ọ̀hún lẹ́nu wò ló jẹ́wọ́ wípé òun jí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mẹ́tẹ̀ẹ̀ta lọ́wọ́ àwọn tó ní ní nílùú ìfákì èkìtì tí wọ́n sì ti kàn sí ọ̀kan lára àwọn tó ní ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ọ̀hún tó ti wá gba ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ̀ tí ìgbìyànjú ń lọ lọ́wọ́ láti mọ àwọn tó ní ẹ̀rọ ìbánisọ̀rọ̀ méjì tó kù. shakirat arówólò nurudeen ló ń jábọ̀ ìròyìn fún iléeṣẹ́